Àjọ̀dún ayọ̀ fún yín, àjọ̀dún ayọ̀ fún yín, àjọ̀dún ayọ̀, àjọ̀dún ayọ̀, àjọ̀dún ayọ̀ fún yín. Alága tó dáńtọ́ ló sọjọ́ bí lónìí o. Boss Grill International alága ló ń sọjọ́ bí lónìí. Màmá mi okú ọdún okú ìyèdùn o, wọ́n á ní fọdún eléyìí ṣàṣemọ́. Abọ́sẹ̀dé Elizabeth aya Grillo okú ọdún tòní okú ìyèdùn. Ọdún eléyìí o wá ní jáṣemọ́ lágbára Elédùmarè ọba mi. Ìgbálẹ̀ rẹ̀ ò ní fọ́, àwọlé rẹ̀ ò ní ya, ojú rẹ̀ ò ní ríbi, etí rẹ̀ ò ní gbọ́bi, ẹnu rẹ̀ ò ní sọ ọ̀rọ̀ ibi. Gbogbo ibi tó ti gbà yìí ò ní tẹ́ lágbára Elédùmarè, ò ní jọ ẹni à ń wá, ò ní dẹni à ń wá, ò ní sọnù tọmọtọmọ lágbára Elédùmarè ọba. Láwùjọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ a ò ní wá ọtí. Olùkọ́ tó dáńtọ́, ìyá Yorùbá olùkọ́ tó mòye, okú ọdún okú ìyèdùn, orí rẹ̀ àfìrè lọ́jọ́ gbogbo. Ọmọ wọn ní kò dún ọ̀gá, ọmọ ẹ̀ lukú mẹ́ẹ̀ẹ́dẹ́ o. Ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹ̀ tí òròbìnrin rí nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ ẹ̀ lukú mẹ́ẹ̀ẹ́dẹ́ o. Ọmọ òòṣà ṣáwọn nítorí kì í koríki ẹsẹ̀ nílé bàbá rẹ̀. Ọmọ Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ báńtà ọmọ arójò òjòyè. Okú ọdún okú ìyèdùn yá jẹ́ ìfẹsẹ̀ kan délé ọkọ tó fẹ́ ò láya. Aya Grillo okú ọdún tòní o. Màmá Olúgbọ́n màmá Olúwàgbénga màmá Adédọ̀tun ìyá ìfẹ́ Olúwa ò ní fọdún eléyìí ṣàṣemọ́ lágbára Elédùmarè ọba tó dá ọ sí. Aya wọn lẹ́kọ̀ọ́ akete ìlú ọgbọ́n arómisálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ nílé ọkọ tó fẹ́ ọ láya. Àwọn lọmọ afínjú ọjà marin gbẹ̀ndẹ́kẹ́. Àwọn Grillo lọmọ ọ̀bùn ọjà pàṣíọ̀sìọ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. Ó wá ní fọdún eléyìí ṣàṣemọ́. Èmi Orente ló ń kí ọ lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́ alága ni mí pátápátá. Gbogbo champions ló ní ìmọ̀ kí ọ. Àwọn supreme exotic wọ́n ní ìmọ̀ kí ọ pé wọ́n ò mọ ọbẹ̀ níbẹ̀ so àtẹ́lẹsẹ̀ abẹ́nàwó. Gbogbo ẹ̀ tó bá ní o mọ̀ bọ̀ lò ní dé bá lé happy birthday to you o jàre.